bí n bá wá inú ọ̀tá ó mọ̀ dùn bí n bá wá lónìí àwọn kan bẹ ní èèyàn mẹ́ta lọ́wọ́ yìí lálẹ́ bàbá wa Yahya Salaty ẹni tó wá bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí irú wa báyìí àwa lè ní àwọn ẹbí tọ́kàn gbàgbà bàbá wa Khalifa àti gbogbo orú wọn bẹ́ẹ̀ méjì ẹlẹ́ẹ̀kẹta lẹ́nu tí wọ́n ní ẹlẹ́lọ́gbọ́ kí ni wọ́n wí. ẹ̀yin tí wọ́n rán bá àwọn tẹ̀mí ọmọ yín tẹ̀ ẹ̀ mà mí Buhari Musa ló dúró yìí ẹ̀ wojú àti ń fà bọ̀ ni. ẹnu ìkìlọ̀ tí mo wá ṣe ní ìlàlẹ̀ yìí ìkìlọ̀ tí mo wá ṣe fáwọn ọmọ kíwútà ń bọ̀ lẹ́yìn ẹ̀dùkáyé yín ọ̀dà kálíkì àmà yín ọ̀dà ẹ̀ wo àwọn séwù láyé lónìí ẹ̀ tàn náà ẹ̀ wòlú o wo bí o ti ń bọ̀ wo bí o wà o ẹ̀ wò lè séwù tí ọmọ akọjá lọ sí wọn pé ànàkùn ẹ̀ bọ́gbọ́n wọn dá sí ẹ̀wọ̀n ṣéwù tí ọmọ kọjá lọ sí wọ́n pé àwọn náà wọ́n ń lọ ni wọ́n pé wọn ò tiẹ̀ tó nǹkan wọ́n wò pé àsìkò tó nǹkan sóhun náà nù. ẹ̀wọ̀n ṣéwù tí ń lọ nù ayé lónìí tó ti pé jọ́lì kìyàmù wọn dáná. ẹ̀wọ̀n ṣéwù láyé lónìí tó ti pé ọ̀sán wọn àáfàá alẹ́ wọn babaláwo ni wọn. ebe mọ̀ wọ́n ebe mọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ owó àti ti ń bẹ ní àtòwò àti kéréje àtòníwò àti alágúnlé àtòwò àti aládàá-ńlá yóò fi wáyé ebe dá wọn mọ̀ ǹjẹ́ èéṣe tẹ̀ ṣe wá sí wọn èéṣe ibà fà lẹ́ pera yín. ọ̀rẹ́ mi Adénúgà ń bọ̀ wá ṣàdúrà fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ebe mọ̀ wọn àfà ebọ́dọ̀ àfa àkàlà wáyé wàlíyé Ọlọ́run ọmọ wàlíyé Ọlọ́run téèyàn gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ kọ́ yóò sì kò bínú Ọlọ́run. ẹ̀yin oníwàásí tẹ ẹ wádọ̀ bàbá wa Yahya Salaty lálẹ́ yìí bọ́ọ̀ ń bá bú ẹ̀gbọ́n mi wọ́n bá ọ sọ láti fi kúrò láyé ni ẹ̀gbọ́n mi kìí ṣe bàbá mi o ẹ̀gbọ́n mi tẹmí rẹ jọ mú yàn bọ bá fẹnu tí ọdá kan wọn bọ sọta níwájú Ọlọ́run wọn fi yín wulẹ pé àbá àti àmọ́ báyà sọta fi yín wulẹ èmi àtọrọ èmi náà sọ bọlọ pé ìwọ ló ní ká okùn ẹbí òní kò gbọdọ̀ já ẹbí mi ní bùn aláwọ ní ẹ̀yin tí wọn bú bàbá yín tẹ wọn bẹni tí wọn bú bàbá yín ṣọ̀rẹ́ sí òyìn njẹ́ ọba ti bá bá mi ọdẹni tí wọ́n bá sọ̀tà tó débi kúrò láyé. bàbá wa Yahya Salaty ẹ wò yàn bá rìn bẹ́ẹ̀ bá ń bá yàn sọ̀rẹ́ bàbá wa Amiru Jaysh bẹ́ẹ̀ bá ń bá yàn rìn bàbá wa Amiru Jaysh bẹ́ẹ̀ bá ń bá yàn jẹ́ bá ń bá yàn mu nbí abẹ́ bá lágbára sí ẹ má fi hàn bẹ́ẹ̀ bá fi hàn yóò rí yín fi. tó ti mọ bí owó ti mú yín. ọ̀rọ̀ tí mo wá sọ lálẹ́ yìí ẹ̀yin tẹ́ bá wá tẹ́ gbé kíní sápò kíní ó sì rẹ́kọ́ọ̀dù àbí kílẹ̀ ń gbé kíní tẹ́ ń gbé sápò ni ẹ ka dáadáa pé ẹ kóòtù mi pé Buhari Musa ni àti bá bọ̀ ọjọ́ pé àti mẹ́mbẹ́ kì í parí. bàbá wa Yahya Salaty ẹ wò yẹn bá ṣọ̀rẹ́ ẹ sì wò yẹn bá bọ̀wọ́ torí ti ń bẹ lábẹ́ ìkànnì ju tẹni tí ń yìnbọn lójú ogun lọ́n bí alóka yìí. wọ́n pẹ̀lú mi láàfà ó sì di lórí eré odò láti bá ó sì pa kájà aṣọ pupa láńtà dúdú láńtà pupa láńtà rẹ àfa náà nù ẹ sì mọ èéṣe tẹ ẹ jagun ìsìlámù lára arú yìí ní kápárù yìí rẹ kó láyé ẹ rí pé ń ṣe ayé lọ́nà ni ebe ẹ máa rú wọn babalágége jagun ìsìlámù wọn fi wọlé Ọlọ́run lọ ni. bàbá wa aláàjì àgbà pẹ̀lú jẹ́jẹ́ rẹ̀ ọjàgún lẹ́nu wọn bá ti kún lágbára mọ́ fi wọlé Ọlọ́run lọ. inú àwọn tó jagun ìsìlámù láyé tó sì làmì tó láàka inú wọn ni bàbá wa Yahya Salaty àgbà wà.
ìwọ tó ń bá ń jẹ́ ọmọdọ́mọ kéwú àwọn tá a kà á lẹ́wọ̀n yìí bọ́ ọ bá jáde kó orí tí ń fàbùkù kan àwọn àlùfáà kọ́ ọ wá fáyà kan náà sí ọ̀rẹ́ àti tó ké owó ìbọ́lọ́run lónìí ẹni ó fi pa ni yóò dà á lẹ̀ ẹni ọlọ́run fún wọ́rẹ́ yóò dà á lẹ̀ ẹni tí ń jà á gbà yóò dà á lẹ̀ oníjìbìtì inú wa yóò dà á lẹ̀ ẹni wọn ò yẹn lọ́rùn mẹ́rin tí ń fi pa wá ẹni wọn ò gún lódó nù yín ẹni tẹ́ bá fi pa owó kú ẹni tí ní nkúrọ́ wá kí tẹ̀ wá gbó olówó ni tí ó sì lè fún yẹn ní 2 million tẹ̀ wá ń gbó. ọlọ́run bá wù wá àmì àwọn ọmọ tèmi àmì lákòókọ́lé fún wọn àmì kébì kọ́lé kọ́ máa mi kọ́ òsì tó kù wọ́n fi pọ̀ sí ní kọ́mọ kọ́lé kọ́mọ akẹ́kọ̀ọ́ kò ní láì fi àtẹ̀mí àtọ́mọ aláwùrà ọlọ́kọ́lé fún gbogbo yé orí gbàǹkọ́ lórí ọwọ́ yẹn ọlọ́run yẹ fún wa àmì orí gbàǹkọ́ lórí ọwọ́ yẹn. ẹ̀kọ́ ẹ̀yin aláìlẹ́ kó sùn lọ́wọ́. ọ̀sà àdúró dámọ̀. wọ́n já sí yín bí ẹran sọ́sọ́. àwọn ti dán ní wáyé wá ṣe náà ọlọ́mọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀rẹ́ mi fa ọkà sí rí. ẹ̀rín lọ́rẹ́ tọ̀. ògùn tó jẹ òyìnbó láti ọjà sàkẹ́fọ̀ ń gbé náà. ọ̀rẹ́ rìn fa ọkà bẹ́ẹ̀ ògùn wọn ìfẹ́ lòmí. ẹni wọ́n bá fọ̀gùn fẹ́ yọ̀ lápálá rẹ̀. bàbá yìí bàbá. ẹ dákun jama. àbúkẹ́. ibi obìnrin wà láìlẹ́kọ̀ọ́ dé wọ́n yàrá tẹ́kùn ńláńlá. tẹ́kùn ńláńlá yọ kọ̀rọ̀ gbọ́ pẹ̀lú. bàbá yìí ọwọ́ lè ránṣẹ́ náà bákẹ́. náà dàlà. àárọ̀ kùtù báyìí pè ní ọkọ̀ ìṣẹ̀lẹ̀ ní. ọkọ̀ ìdílé bàtà kásùbà tó bá yọ àgbé yọ àyè tán. lọkọ̀ yẹn fún àkọ́kọ́. wọ́n wá sí tẹ̀fún. kò lè rí bá ti ṣe o kò lè rí bá ti ṣe. ọ̀pọ̀ àlàyé kò lè rí bá ti ṣe o kò lè rí bá. bẹ́ẹ̀ lọ́kọ́ tí ọ̀la lè kún kò lè rí bá ti ṣe. ọkọ̀ máa pe pàkínú nígbà múlọ́gbà owó ọ̀pẹ̀lá múlọ́gbà wọ́n kún ìbá ni ẹ̀. ẹ̀rọ yóò sì. ọ̀pọ̀ náà ní ọ̀pá. ìbá ṣe èmi náà fẹ́ tẹ̀mí wá wò ní dùn ọ́ àjọ ní lọ́wọ́ ni. nígbà wà lè wá odò lówó. máa dàgbà. yóò wá gbé iṣẹ́ àrùn kùtù náà wáyé tán. obìnrin tó gbọ́ kankan yóò bẹ̀rẹ̀ sẹ́yìn gbà kí abẹ́ kú sí de làtò. èyí tí bàbá gbọ́ kankan yóò retí nígbà abẹ́sẹ́ sísọ ẹnu ọmọ àlè kọ́ dára abigele bí ìfún ajá abẹ́rẹ́ gíní kan mọ̀ndẹ̀ ẹnu gẹ̀lẹ̀ ní ẹnu ẹ̀sìn paraba sí bàbò adélé ọjọ́ wọnú. àbúkà àbúhùrẹ́ ọ̀mùkà hùrẹ́ tán. وقد ولد قرآن غير النجيب أبو مسكين أبوك أبو فسق وأمك فاسق. mo sọ fún yín mo ti sọ fún yín. náà ọ̀pọ̀lọpọ̀ tó káyọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ gbàlẹ̀ ń kárò ní máìkì. bẹ́ẹ̀ ni yàrá ní kíní mọ́. yàrá ní máìkì bọ́nu. à ń tọ́ ọ̀pọ̀ bẹ́sẹ̀ ó di jẹ. kí ni. àdìsàgbàpọ̀ ẹ̀pọ̀ ìbíkìn ọlọ́run fúnra rẹ̀ fún àdébí ní Islam lóòótọ́ ó sì fún un ní wákàtí márùn-ún àmọ́ kò fún yúnífọ́ọ̀mù ọba fún yúnífọ́ọ̀mù ni yóò fún télọ̀ àti sáà jọmọ àná tàbí ní iṣẹ́ aṣọ́rán. yóò sì fún télọ̀ jọmọ àná bẹ́ẹ̀ ni. àti sáà jọmọ fi hàn ó fún àdé Islam ọkọ̀ sí yúnífọ́ọ̀mù kò sí rẹ̀. yúnífọ́ọ̀mù mẹ́ẹ̀ ṣe tó lè wọ̀ sáṣẹ lọ. 2001 tí mo kọ́ bẹ̀rẹ̀ hajj àti umara ọlọ́run ní kí arápálá dé ọ́fíìsì Abrahamu Sùdésì tó jẹ́ ìmọ̀mọ́ àgbà ní Maka nípasẹ̀ àfáwà tó kú ní òní àfáwà mú ìdí ìmọ̀délé ọlọ́mọsàbà kẹ́ ẹ̀. àmín. àṣewá níbi ọgbà wà lálejò dáadáa àwọn kan wọ́n ti máa fẹ́ kí èèyàn kó lágbára dáadáa nígbà mo ti kéwòn ní Ìlọrin ní Ìlọrin wọ́n sọ ti ní PhD rẹ̀ múna sàlẹ̀wìlà wà gbé kì alájàgbà yunifásitì ti wá lọ àwọn bàbá alágége àwọn yunifásitì tó wà táwọn kéwòn. La ilaha illallah. wọ́n yà lẹ́nu wọ́n jọ láìkì wá gan wọ́n fún wọn lọ́jọ́ táwọn sinmi lọ́dọ̀ ọdún wa kọ̀ tán la wọ́n kó wa jáde pé ká lọ sí sọ́kùn wọ́n kó wa lọ sọ́wọ́ kò gbọ́dọ̀ Dawud wọ́n tún kó wa lọ sọ́wọ́ kò nóò lọ́nà jídà lóhùn àwọn débi kan sọ wọn ta jàlábíà ló pa ẹ̀ ló pé wọ́n fẹ́ páìsì wọ́n ti ní páìsì mọ́ wọ́n dájú kó mú ìjọba bẹ́ẹ̀ wọ́n kéwòn kí wọ́n mílí nígbà tí wọ́n páìsì rẹ̀ 10,000 years 10,000 years ọ̀ bẹ́ẹ̀ mi kú wọ́n tèmi
tó bọ́ wọ́n sì fẹ́ kí wọ́n wá calculate ìgbà wọn ni wọ́n ń sẹ́wọ́n ní 350 tàbí bá gbára ní à ń sẹ́ ìyáàlì kan gbà náà wọ́n á bọ́ sẹ́gbẹ̀ẹ́ tó báyìí wọ́n á tàṣà wọ́n jẹ́ 350,000 déédéé tí mi ra mọ́tò àkọ́kọ́ báwo báwo èyí tó kọ́ tìrí mẹ́wọ́ lọ́wọ́ kàwé lè lọ 10,000 years dàbí àti oníṣòkòtò yóò ní fìlà tí ò ní fìlà sáwọn alówó tí wọ́n sọ wọ́n ti wọ̀ 10,000 years aṣọ 350 tí ò ní ṣòkòtò. ẹ bá bà nẹ́bí rẹ lọ́dọ̀ tí tásọ ká máa láṣẹ ẹ tẹ̀sí. tẹ́tẹ̀lé ẹ bá aláǹdẹ́bí ọ̀bùn táwọn ń pa iná síbi irùngbọ̀n. bàbá yìí àbá àwọn tó yẹ ká mójútó àmójútó mọ́kànlẹ̀ sí ká má ṣàwó àlùfáàní fi sì kẹta rí ìkẹta sí ẹ̀yà lẹ́ńdà lẹ́ńdàlù ẹlẹ́kẹ̀ẹ́tọ̀ òfin lẹ́ńdàlù. èwo ni rí. bàbá ẹ̀yà gbàgbà tẹ̀ méjì kó àkẹ́wà mọ̀ lọ ẹ̀yẹ bùdó lọ àlàkọ́kọ́ bẹ́ẹ̀ni látúnṣe ìkú bèrè láṣẹ sí ẹ̀ insha Allah. wọ́n ní kejì bẹ́ẹ̀ni wọ́n bèrè wọn àlè dé ìní kẹsì. bára méjì dáadọ́ òbí lágbára dé bí ìyá rẹ̀ bá jẹ́ gẹ́fẹ̀rí ọ̀gbọ̀n fọ́tọ̀jú ẹ̀. ọ gbọ́dọ̀ má tọ́jú ẹ̀wọ̀n òbí ọ̀dà òbí tọ́jú yẹ ìkílé ikùn. bàbá yìí bàbá àwọn àwọn kan náà máa dọ̀ fẹ́lẹ̀ kíyàn bẹ́ẹ̀ni bàbá ní ìṣẹ̀lẹ̀ ọ̀pára mọ́ yìí. àfa bàbá àwọn àná ti bá mi kẹsàn-án wà lẹ́nu. kàṣà bàbá wọn. kọ́tọ̀ sàwùjọ ọ̀tọ̀ wọ́n ti sọ fún wa ní òní yìí ọ̀rọ̀ ní àyà tó sọ kẹ́ẹ̀tì rẹ ti jáde sí Nàìjíríà kì í débi ni bàbá mẹ́kà fẹ́ ló ba díẹ̀ torí mi fẹ́ rí píjọ ọ̀rọ̀ bẹ àwọn kẹsẹ̀ káàkiri. bẹ́ẹ̀ni àyà méjì ní dìjà àyà kan bẹ kì í sàwà la nílẹ̀ Áfíríkà èwo àtẹwò ọ̀kan bẹ̀ tiwa àwọn sàwùjí ló nìkan. náà. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أفريقيا ولا kálọ́ wà ní. سعودي لو جاية أو كان Allah. بين كيلو في ما جاوا náà. نتورن سيسي سعودي كل سيسي كوبي الله أكبر. إيه بقى بدأ بيني كو أو سي سعودي نيا نكوسو bẹ́ẹ̀ni كسلا بقى يبو kò sí ti gara كوي تجيبي kò sí ti Hausa كوي تجيلاني kò sí ti gíláyì kò sí tẹ̀gùn. لا بقى كوسو نا bẹ́ẹ̀ni أنا كونان bẹ́ẹ̀ni أو أسي وانا لسه كم أو كان دو لو كم ìfìrí ni wọ́n tẹ́lẹ̀ ìsìlámù ní gẹ́fìrí tán ẹ̀sìn mélòó ní mẹ́ta wọ́n ti ẹ wo iye ẹ̀sìn ní bẹ́ẹ̀ láfíríkà ọ̀pọ̀ ẹ wo iye ẹ̀rán táwọn bẹ́ẹ̀ láfíríkà. àpọ̀ gan. lẹ́yìn náà ọwọ́ agadé asiki sọ̀rọ̀ wọn ni yá ti hali sí kọ́ra kàdánù kúlẹ̀ mọ̀ká nígbà wọn mọ̀ká ti ń dàkú ìlú olúwa ló jẹ tó mọ̀ká lónìí. kò sí. ọwọ́ agadé asiki sọ̀rọ̀ wọn ìjọba mọ̀ká wá gbádùn débi pé ẹ bá bímọ ní máa bọ́ níyàwó kan mọ̀ká ìjọba gbọdọ̀ mọ̀ tíyàwó rẹ̀ bá di méjì wọ́n gbọdọ̀ mọ̀ tọ́ba dé mẹ́ta wọ́n gbọdọ̀ mọ̀ tọ́ba dé mẹ́rin wọ́n gbọdọ̀ mọ̀ ìkíni kejì kẹta kẹrin ọgbọdọ̀ ṣiṣẹ́ ìjọba mọ̀ aṣọ ìyàwó tí ò ṣiṣẹ́. La ilaha illallah. tá a bá bímọ wọ́n gbọdọ̀ mọ̀ lẹ́bàásì ìjọba gbọdọ̀ mọ̀ kó bímọ ó kọ́ tọ́ bá fẹ́ ní kò lọ sọ wọ́n ti pẹ́ran gbogbo ètò ẹ̀ wọ́n tó fún ọ ní ojú ẹ̀kọ́ wọn wọ́n fún ọ fún sàtífíkẹ́ẹ̀tì àti scholarship pé tọ́mọ náà fi parí ẹ̀kọ́ ìjọba lónìí. Allah. aramisa kìí sàwùdí owó nígbà àwọn tí ń gbẹ́ sàárè sàwùdí wọn gbowó ni àwọn tí ń wẹ̀ kún wọ́n gbowó ni gbowó ni. àwọn tí ń rásò kún wọn gbowó ni Dada gbogbo àwọn ìwọ̀n àwọn làdáni ń gbowó ni gba sálárì. gbogbo àti ń gbẹ́lẹ̀ mọ́kà wọn gbowó ni Bẹ́ẹ̀ni. yé sọ̀fẹ́ ìjọba ń tọ́jú wọn ni bẹ́ẹ̀ni. ilẹ̀ Áfíríkà wọ́n ti ka bọ́jẹ̀tì ilẹ̀ Áfíríkà bí Nàìjíríà ní òbí wọn kàtà wọn tí ń sọ wàhálà yìí sí wọn. wọ́n sì wọn ò sì ṣìkárí dé sílẹ̀ ọ̀dà. ẹ sọ fún mi lẹ́yìn ìgbà tó ṣe yìí fún ọ tán ó bá parí ìfàyàbalẹ̀ sọ́dọ̀ náà. wọn ni máa ń dà hálà wò káàdà àmìlẹ̀ ogun tí nǹkan bá ti yọ ọ̀tọ̀ wọn ti mìíràn níbo bẹ̀ sẹ́wọ̀n ló ṣe dúkà kiri sẹ́wọ̀n ló ṣe dúkà kiri bára Nàìjíríà káwà tí wọ́n lọ máa ń dà hálà Nàìjíríà káàdà ká ìfáàní لا إله إلا الله. la ilaha illallah. báyà ńláńlá. wọ́n sànù wa ni. ẹ dákun jẹ mọ́ àwọn Sàwùdí lọ́wọ́ ṣe gbogbo ẹ̀fọn tẹ́yẹ́yẹ́ látòkè délẹ̀ àwọn lọ́wọ́ kọjú sí ẹ̀yìn rẹ̀ sí nàá mọ̀ ní èyí tá a parí nǹkan sọ́dọ̀ yìí owó ń bẹ
ìjẹ̀mú mu yín ìfàyàbalẹ̀ yín gbogbo nǹkan la parí fún yẹn ìran mi ò lọ yín ẹ̀yin kan náà ẹ̀sìn mi ò là yín. kakula kílẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n tẹ̀ rí kọ́dà ha kọ́tù kọ́tì yìí kọ́dà wòlá kàmú tún ná ilé mùsùlùmí. ọlọ́wọ́ kọjú sáà kọ́tù ìyókù tọ́ kìtọ́ bá ti sí wàhálà mọ́ bẹ́ẹ̀ láti jẹ mọ́. mbọ̀ lókè mbọ̀ sálẹ̀ kò tán kọ́tù ìgbà ọ̀gá bá dọ̀tí ya. ọwọ́ yìí ló di lọ bẹ́ẹ̀ ẹ̀yin náà fara yín kọ́ tako lọ́ mọ́sítà fàtọ̀. gbàgbára yìí bá ti gbé mọ́ ẹ̀dọ̀gbọ́n lọ́wọ́. nítorí ká mú tó ní ẹ̀sìn pọ̀ ẹni gbà tó wọlé yìí mo sẹ́dá wọn léwu tó pọ̀ níbi ẹni gbẹ̀rún tá láǹkì mi mo pọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lè pápátá ni wọ́n ń pè wọ́n tí ò pé kọ́dà tí wọ́n á jímọ̀ tí mo ti kí ojú òní ìrún pípẹ́ wọn kò pé títí àti ìgbẹ́fún gidi fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù tajọ lásìkò mẹ́ àbí ìfihàn yìí wọ́n fi hàn yìí tó pé àdéhùn sàyìn àwọn tó gbà wá tírí àwọn ìmáàmù Ahmad àti Tirmidhi Ibn Mas'ud lọ́rọ̀ bá ní Muhammad sallallahu alaihi wasallam. wọn kọ́ bá ti pèlè anabi wa fọwọ́ra nílùú ẹ̀kọ́ ọ̀fẹ́ rẹ̀ gbèrè púpọ̀ anabi wa ní kọ́ bá fẹ́ pè ọ́ ọkọ̀ Allahu akbar Allahu akbar ashahadu an la ilaha illallah ashahadu an la ilaha illallah ashahadu anna Muhammadan rasulullah ashahadu anna Muhammadan rasulullah o ti méjì méjì yìí o anabi ni ọ̀rẹ́ mọ̀rẹ́ lẹ̀ wílé yìí o sọ́nà tẹ́lẹ̀ fún sáwùtà o tó a gbóhùn rẹ̀ ga sókè o tó a tó repeat. ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna Muhammadan rasulullah ashhadu anna Muhammadan rasulullah sẹ́bẹ̀ ni wílé yìí òní awi jẹ́jẹ́ òní rẹ̀ hùn lẹ̀ wí ta kọ̀kọ̀ ọ̀tọ̀ ni wí jẹ́jẹ́ ọ̀tọ̀ ni rẹ̀ hùn lẹ̀ tẹ́ ẹ bá ti wí méjì wẹ́ lọ́rùn ẹnu bí lẹ́yìn òpin dẹ̀. àwọn yìí bẹ́ẹ̀ lẹ́yìn sísí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ọkàn yìí lọ́sí tẹ́ lọ́ọ́ di ṣe kílẹ̀ ní sísí. gbogbo àwọn ìdọ̀tí tẹ́ lọ́ọ́ fi yára tẹ́lẹ̀ lè ṣe ṣìyàrá káàkiri gbé àwọn ilé àwọn síwú tẹ́lẹ̀ lọ́ káàkiri kílẹ̀ ní sísí. ṣìyàrá wọn kẹ́ lọ́sẹ̀ ẹ̀sọ́ di ìbádà. àwọn sọ ẹ́ di ìbádà o. kọ́nà òsì ní gbàgbé rẹ̀ tẹ́sí jẹ yàrá yàrá ìyàrí kí àwọn ènìyàn. nígbà téèyàn sẹ́só yà ni èèyàn sẹ́só yà ni. àwọn òṣèré àwọn òye wí oṣù tó ń bí pẹ̀lú ẹni yóò àbọ̀lọ̀ jẹ́ mi èmi sọ́hùn. bẹ́ẹ̀ ni ànábì kọjá mú ẹ dé. mo kàn máa gbé ẹ má gbé kọ́tọ̀ wá kálukọ́ náà fún tiẹ̀. irọ́ tẹ̀sí pa fún ọ tó gẹ́ tani yọ̀bá ṣe àní ṣe tani yọ̀bá ṣe àní ṣe àyè mọ́yìn kan àní yóò ṣe. bẹ́ẹ̀ ni káwá sí. ọba kana bi dia ẹ bá kẹ gbogbo ẹ lẹba tẹsi bi dia àti ẹkọ sọmọ jẹ nàmàlà yìí. yes bẹ́ẹ̀ ni. àwọn kan kí wàá ma ké ẹ lọ ti wòlú di si bi dia ṣe mẹ́ta lẹ pé súnà sí. ẹni tá a ní ìdìbò ṣe kọ́ra bí ọkọ lẹ súnà ni ntọ́ba kọ́ lẹ tí ọba ṣe kọ́ra bí òṣìṣẹ́ kọ́ lẹ súnà ni èyí tí ọba kọ́ lẹ tí ó sì ṣe àmọ́ wọ́n ṣe lójú ẹ̀kọ́ ta kù ní gbèdá àtẹ̀gìrì ìrora àwọn kí súnà ni akramakumullah sáà níbi ìṣe wòlúdi àti Bukhari àti Muslim gbogbo àwọn sọ yìí àwọn gbogbo àwọn tó ń jẹ́ sọ yìí sọ yìí tẹ́lẹ̀ sọ yìí wù náà ẹ lọ wọlé ẹ̀wọ̀ wọn bí pé kílà wẹ̀ tó gbàjọ́ àlàmẹ́sì kí ni túmọ̀ yẹ ìjọ wọn dé kí ni túmọ̀ yẹ kílà níbi pé oníjọ́ àlàmẹ́sì náà wọn kó fáìlì iṣẹ́ ọ̀sẹ̀ lọ́wọ́dí wọlọ́ wọn fẹ́ kí wọn bá tèmi wọn bá sí fáìlì bọ́lá wọn bá sí fáìlì mi ò pé wọn ti kó fáìlì gbédé kọ́ba pé nfin gbáwẹ̀ láti fi kọ̀rẹ́tì lọ́wọ́ kùdí ẹ̀ka tó. àwẹ̀ àlàmẹ́sì àfi kọ̀rẹ́tì kùdìkùdì gbogbo wàhálà tá a bá ṣiṣẹ́ ọjọ́ ọlọ́run ní ọ̀sẹ̀ ni. ìjọ mọ́ndé ńkọ́. ó ní efe dúpẹ́ fọlọ́ nǹkan gbé ìdílé bí mi lẹ́yìn Ramadan gbogbo mọ́ndé tó bá níbi láyé èsì bá pè é. kí ló fà á tí ọjà níbi ọ̀tá tẹ́tì tó fi sọ dáwẹ̀ kí ló fà á tí ọjà níbi ọ̀tẹ káàdì tó fi sọ dáwẹ̀ kí ló fà á tí ọjà níbi ọ̀tẹ pósítà lè bá béèrè. tí n bá ń sọ̀rọ̀ yóò mọ̀ sí dédé pé àníbi ọmọ sí sẹ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní pé Allahumma sọ bírí fi àyè ní ọkà bírí fi àyè ní àdúrà tí ń sè nù bọba ta tẹ́tẹ́ pa níbi jọrọ ìlú yìí wọ́n pè sí ìgbéraga. ni wọ́n ń fàwọn èèyàn ju ẹ̀ ọ́ ni mo fi ilẹ̀ fáwọn tó yẹ pé ní kabiri ní fi àyè ní nọ́ọ̀sì àwọn tó tẹ káàdì torí mi ń bọ̀ àwọn tó tẹ pósítà ń bọ̀ ẹnu bá àlà ní ẹ fi sí àlà ẹ jẹ́ kó dá àlà
ẹ lè kọ̀ndẹ́mù súnà ní mòlúdà mọ́kèsì súnà tó mọ̀ akádà. ayakumullah. bí àwọn ẹ̀ mọ́ndé ti jẹ́ súnà mọ́kèsì súnà tó mọ̀ akádà. ẹ fa alasi kọ́lá là ní. kọ́lá là. ẹjọ́ lálà ọgbọ́n tí ọmọ bẹ̀rẹ̀ mòlúdì ọba dání yọkú mọ́kàndé mòlúdì súnà ní. sunna ni baba. èsì bìdíà kọ́lá kìí bìdíà tó náà sánà ẹ̀ tó kì í bìdíà tó náà sánà ẹ̀ náà tó kọ̀ bí tèmi o. ọ̀lẹ́kọ̀ọ́ náà ni ìṣẹ́kọ̀ọ́ náà ni. ẹ̀kọ́ la sọ̀rọ̀ bá lónìí. tí táwọn sọ̀rọ̀ bá nàní o. bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́wọ́ tí wọ́n tọ́ máa ń sàdúrà fún yàrá rẹ̀ mọ́ wọ́n fọlá lẹ́bi bẹ́ẹ̀ lọ́wọ́ alẹ́ bí wọ́n fọlá ìyàbí lọ́wọ́ ẹ̀tọ́ àrùn lè wo tíra tá n pè ní wàsọ́yà rọ̀ṣù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tẹ̀bílì gírẹ́ ni ẹ wo dáadáa mọ pákéjì iṣẹ́ yìí pẹ̀lú yìí kàlí dáadáa ni. inshallah ìyá palẹ̀ mọ́ sẹ́ni ìyá palẹ̀ bẹ́ẹ̀ dáadáa ni. ẹnì kan bá lè gbẹgẹ ní kaba lójú wò nínú ma anabi lọ sọ̀rọ̀ náà ọba lóhùn délé wà fún mi bẹ̀rẹ̀ lọ sallallahu alaihi wasallam. fún mi bẹ̀rẹ̀ lọ. Abu Dawud ló bàbá alámẹ́ta kó àti tẹ́lẹ̀ gbèsè arákùnrin wa dé ọ̀nà ọ̀rọ̀ náà wọ́n sá wò gbé sàn. dá ojú mi padà fún mi ọlọ́run ti dá padà fún mi alẹ́ mi ní kí n ṣe ìrìnà kan gbogbo nǹkan àtàtà wa ti lẹ́yìn ọ̀fìn bíbẹ̀ náà. nígbà níbi ètò àparí yẹ wọ́n gbọ́ Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ali Muhammadin وارحم محمدا وآل محمدا وبارك على محمد وعلى آل محمد على إبراهيم كما باركت على إبراهيم كما كنت تقول كذي بتيجي تريك بلو من صلاة الحمية أول صلاة الفاتحة أول سابقين أول إذا كان صلاة الشيء أول ولا كان نبي لهم كوسي إذا بارو لورو يوسينوه كوسي تبغى نبي لهم أصلاً كوبا نبي لهم ilé ìdè anabi jẹntu èyí dé anabi lè tọrẹ èyí dé anabi ìmọ̀ kó yẹn mara èyí dé anabi lè sàdúrà tàlọ́bà anabi ló kọjá gbogbo sallallahu alaihi wasallam. ẹ̀tún àgbàgbé àdéhùn lọ tó rẹ̀ Muhammad wàlá sawfa yu'tika rabbuka wàlá al-akhiratu khayrun laka min al-ula ìgbọ́lá yà sí ìtọ́lọ́ akẹ́rọ̀ pẹ̀lú tẹ́ bá rí tẹ́ ń bá akọ pípé ló ṣe ń pọ̀ yá àrílà bàbá rẹ̀ kọ̀lẹ́kọ̀ọ́ ni. ọ̀lẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ ní dààmú ẹ. ọmọ kí o lè ka mọ ọ̀lẹ́kọ̀ọ́. ọ̀lẹ́kọ̀ọ́. gbogbo ìjọba ti bọ́lá balẹ̀ máa fi láfa. ó yẹ sábà àjà wàsílì kan hàn yín lónìí. náà. mo ń jílu tá a lo tá a fi ń tún kéwù dikisánárì tá a lo yìí ṣe kírísẹ̀ ló ṣe. bẹ́ẹ̀ni. dikisánárì lágbáwá mo jílu bó ti tó kírísẹ̀ ló ṣe. ẹ fà bọ́ sí Nàìjíríà ẹ lọ yunifásitì Ìbàdàn ẹ lọ tẹ̀lé ilé àmì ti Ondo ẹ lọ àwọn tí mo dákun káàkiri ẹ lọ bẹ àwọn tó jẹ hod arabic tó wà bẹ ní yunifásitì christian ni wọn mọ ìyára yàkí gbẹdọ ọjà máa kílẹ̀ máa kílẹ̀ àfa rárá o àwa ti dà pọ̀. alẹ́ bí náà tó wá tó àṣírí wọn ẹ lọ tẹ́lẹ̀ àtẹ́tẹ́ ní tẹ̀lé olùdá fìlà rẹ̀ sídìí sìkàn bẹ́ẹ̀ nú ẹ̀ sọ ilà nàbí ọwọ́ animáde àwọn ọmọdé wúlò ní sọ ilà nàbí sọ ilà nàbí sallallahu alaihi wasallam ayo nasu saro wọn bí anabi léèrè ni tani fẹ́ burú jù léyìn tọ́ ẹ̀ ká sáfù anabi dáhùn alihalimu ìsáfà sada àfa nígbà tá a fa bá ti bàjẹ́ anabi ni wọn ìsáfà sada alihalimu bá bá ti bàjẹ́ o fasada lí fasadi yí alama bí bàjẹ́ tiẹ̀ tó ń bàjẹ́ yọba gbọ́ yìí jẹ́ láìla ilẹ̀ ọkọ̀ yà fà tẹ̀lé ká má pọ̀ yà àti bàbá lé ẹ̀ ti bàjẹ́ àwọn kò sí tó bà yìí jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ mọ tí yẹn ẹlẹ́kọ̀ọ́ kankan. alaba pẹ̀lú tí ìbá ṣe yá tí ìbá ṣe yá. alaba respect tí ìbá ṣe yá alaba kúnlẹ̀ fún tí ìbá ṣe yá. tí ìbá ṣe yá. ọ̀sán lẹ́kọ̀ọ́ kálukọ́ wà wù káàkiri bẹ́ẹ̀ wà ara ọmọlá ìlẹ́kọ̀ọ́ wọ́n ti ń fa gbó kọ̀lẹ́kọ̀ọ́ wọ́n ti ń mutí wọ́n ti ń tọ́gì wọ́n ti ń fa hùdà wọ́n tó lé tẹríba obìnrin tí wọ́n wò kú wọ̀ obìnrin náà ti rí òkú ọtí kárí ilé yìí kú. ọpọlọ yìí o. ẹlẹ́ni náà wọ́n ti rí wọ́lọ́wọ́lọ́ kọ́mọ. ọlọ́wọ́n dá ọdá ó tún gbogbo tán rẹ̀ ọlọ́run yẹ ètò ajá gbà sí ara rẹ̀ wá lé wọ́kẹ́ yọ àdàbí sàmìlì náà pẹ̀lú. orí ọwọ́ àwọn ata. àwọn onídìrí bíi
àbá tó dẹ akramakumullah alámútàrà ẹni làákìlà kájírọ. alámútàrà ẹni làákìlà làákìlà ká ìtẹ̀rí ni. sẹ́yìn àlè. gbogbo ẹ̀tọ́ náà bá ní kọ́ lẹ́kọ̀ọ́ ọlọ́run sí lọ́sọ̀ ọlọ́run sí lọ́sọ̀. walakin tamamu làákìlì tulu tajarrubi. àwọn ìtọ́jú bàbá làákàyè ní kéwọn ní long experience. yàgbọ́ ní long experience. idha tala umrul mar'i. gbogbo ẹ̀tọ́ náà bá ní kọ́pẹ́ láyé. fi ghairi afatin. àwọn kò rí ìrírí kan rí. afadatila ayyamu fi kari akila. gbogbo ẹ̀tọ́ àlójú tẹ̀ táyé gbé wáyé náà wọ́n yẹ kí ìlú ti pín bẹ̀ ẹja sì làákàyè. idha lam yakum lil mar'i. bẹ́ẹ̀ bá ń bẹ tí ọba ní kẹ́ni. akilun fa innahu. irú ẹni bẹ́ẹ̀. wa in kana dha baytin ala an-nasi hayyinu. ọba kọ ìyálà yálé tó ní ìyálà yá mọ́tò tó ní ìyálà yá owó ẹ sọ fún pé nígbà tó dé lẹ́kọ̀ọ́ èèyàn yẹyẹ ni ọ́. èyẹ ni èèyàn yẹyẹ èèyàn yọrọ. èyẹ ni àìmọye ọlọ́pàá tí ò lẹ́kọ̀ọ́ sọ́jà tí àìmọye ò sọ́jà tí ò lẹ́kọ̀ọ́. lẹ́kọ̀ọ́ àìmọye kọ́sọ̀mù tí ò lẹ́kọ̀ọ́ wọn lẹ́kọ̀ọ́ kankan. àìmọye ìmáàmù tí ò lẹ́kọ̀ọ́ àìmọye sẹ́wù tí ò lẹ́kọ̀ọ́. báwa lẹ́kọ̀ọ́ ni wọ́n á jà sówó lọ́sùnà. pàdé ibi súná wa kan ọlọ́run jà bá kẹta kàfàdà ìmáàmù kìíní èmi ọlọ́wọ́ kọ̀ ọba nílẹ̀ yìí ni. ẹgbàgbé nánú kàsámúná ni ọ̀ràn tí èyí ń ọlọ́run àti pín àti pín ẹni pé mi náà fẹ́ràn owó kí n fẹ́ máa kó wá Ọ̀yá. aláǹdí agbájá ìdí wá fún lówó èyí pé mi náà lè ṣe é àwọn dídé tí wọn kò kó lé ọlọ́run ti pín bẹ́ẹ̀ ni. mo bí ìlọ́nà àbùkù mo bí ìlọ́nà àpọ́n dídé tí wọ́n gbà náà wọ́n gbà lọ. Alámọ̀kùnmọ́lá. kí ni wọ́n á kò ní bàtà àwọn ọmọ mi jẹ́ nípa ọ̀la sí. bí a wá mọ̀ lọ sálú wa. ọ̀pọ̀lọpọ̀ àfa tó bá ní kára owó tó fi ba rẹ̀ jẹ́ ọ̀lẹ́kọ̀ọ́ ni ọ̀lẹ́kọ̀ọ́ ni o àfa ọ̀lẹ́kọ̀ọ́ tó bẹ̀ bá tiẹ̀ jẹ́ ọ̀lẹ́kọ̀ọ́ ọ̀lẹ́kọ̀ọ́ kankan. ọmọ kọ̀ ló kú fa ọkà sí báwọn ọmọ Mali wá ọmọ kọ̀ ló kú ọmọ ọkọ̀ lóko ọmọ Faransé wá ọmọ kọ̀ ló kú ọmọ ọkọ̀ lóko fún ọkọ̀ táǹkì kan táǹkì tó dógùn yọrọ kú bẹ́ẹ̀ táǹkì tó dáa yọjọ kú bẹ́ẹ̀ táǹkì tí ń jó. kára kọ̀ọ̀kan àwọn ìyá táwọn náà ti ń wọ́ọ́rí Wọ́n má gbọ́dọ̀- ìyá táwọn náà ti ń wọ́ọ́rí kọ̀kọ̀ yìí wọ́n bọ̀ gbọ́dọ̀ fún abẹ́ ẹgbà àtẹ́wọ́ wa dé bẹ́ẹ̀ aliwa ẹgbà. èyí ń jò nìyẹn bẹ̀rẹ̀ kíni ẹ máa ń ṣe mí lọ́dọọdún èyí ń ṣe ọlọ́dọọdún àbọ̀ ọwọ́ tirẹ̀ òun kú lọ́nà níbi rúrún àdìgí á máa súnmọ́ ìyá ọ̀gá ọmọ kọ̀ ló kú ó ní wíwọ́ nígbà ọ̀gá tó lẹ́kọ̀ọ́ ọ̀lẹ́kọ̀ọ́ kankan bàbá yìí ẹni ọ̀rọ̀ bá dọ̀ ẹ̀fọ́ ọ̀rọ̀ lọ́ọ́ yàrá ọkọ̀ àgbésàdà ìgbàmísàn sàlásàlá tó báyìí Ah. omi lọ́kàn wọn ayẹyẹ sẹ́yìn kẹ̀yìn ìjẹ́bọ̀ ní sábà yìí ìlú sí tí wọ́n dìde àṣàlájú sí láì lẹ́kọ̀ọ́ alájà náà sì lọ rárá alájà ní ọgbà nọ́mbà wọn. láì lẹ́kọ̀ọ́ la ilaha illallah bàbá yìí bàbá ibi táwọn òbí ti dókó bẹ́ẹ̀ yọkùnrin àwọn bàtí jẹ́ kan lè. bẹ́ẹ̀ni wọ́n sì dúró bẹ́ẹ̀ wọ́n dúró bẹ́ẹ̀. táwọn òbí bá bẹ́ẹ̀ tí nígbà táwọn kọ́kọ́ yóò sì rí yóò sì gbé àwọn. wọ́n sì ń bàjẹ́ lọ. àwọn obìnrin. bàbá yìí la ilaha illallah fèsì wọn fọ tán ọmọ kó wá sàgbákò wọn wíwò wá sàgbákò wọn wíwò kò wá mọ̀ kankan wọ́n fẹ́ràn mi iyì rẹ náà. ọ̀rọ̀ lu náà lọ bá bu àyà. wọ́n lọ́nu. àmọ́ kò sí tọ́jọ́ tàbẹ́ ọ̀lẹ́kọ̀ọ́. àìlẹ́kọ̀ọ́ la sí. ilaha illallah. nàbà tó dòlè ọ̀lẹ́kọ̀ọ́. ọ̀lẹ́kọ̀ọ́. jìbìtì. ọ̀lẹ́kọ̀ọ́. bàbá yìí bàbá sọ. èmi náà wà ilé kan fa ilé kí ó sì ní túmọ̀ ilé rí. ká ní tún. ìgbà tó kankan mọ́. ọjà sàgídí. inú sà mọ̀kọ́ ní. inú sà wo. inú sà tó ti dáa fún mi ọ̀nà. báyìí bàbá ọtí ọ̀lẹ́kọ̀ọ́. wọ́n tún máa dé lọ́ọ̀bì lọ́dọ̀ ẹ̀. bàbá yìí ọmọdé ẹ bọ̀rọ̀ lọ. a ṣe níwọ̀n ilé èmi ni mo bí. èmi kankan. wàláyé èmi ni mo bí. ẹ mú yẹn lọ́wọ́. èmi ni mo bí. wàláyé èmi ni mo bí. ẹ má jọ bọ́ lẹ́yìn. bọ́bẹ̀ ní bá a dára àbí ìsìnyàrá ni èmi ni mo bí. ọ̀rọ̀ gangan èmi ni mo bí wàláhì èmi ni mo bí. alright. èmi ni mo bí wàláhì èmi ni mo bí. bọ́mẹ̀ ní bá a dára àbí ìsìnyàn ni èmi ni mo bí. ọmọ tó ń kéwú. èmi ni mo bí. èyí tó kàwé. èmi ni mo bí. ọmọ tó ń kọ́ṣẹ́. èmi ni mo bí. èyí tí ń ṣòwò. èmi ni mo bí. ọmọ tó ní tẹríba. èmi ni mo bí. ọmọ tó sì bá ń lé. èmi ni mo bí. ọmọ tó sì ránṣẹ́. èmi ni mo bí. ọmọ sàǹsàn. èmi ni mo bí. ọmọ tó wúlò. èmi ni mo bí. bọ́mẹ̀ ní bá a dára àbí ìsìnyàrá ni èmi ni mo bí. ó dáná ọmọ mi kọ́ wàláhì mi ọmọ rí. ọmọ àmúgbó ọmọ mi kọ́ wàláhì mi ọmọ rí. olórí ibú ọmọ táyé ń ṣe pé fún. ọmọ mi kọ́ ọmọ tí ń fagbó. ọmọ mi kọ́ ọmọ tí ń mutí. ọmọ mi kọ́ ọmọ jàgídíjàgan. ọmọ mi kọ́
fún ìyá mi ni ó dáná ìyá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí ìyá ìgbẹ́pọ̀ ìyá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí olórí fún ìyá táyé ìṣègùn fún ìyá mi kọ́ ìyá àjẹ́ ìyá mi kọ́ dídí lásán ìyá mi kọ́ dalẹ́ adẹ́yẹ ìyá túlétúlé ìyá múnáfìkì ìyá oníbàjẹ́ ìyá ògbélébé ìyá ògbélébé ìyá mi kọ́ olórí fún ìyá táyé ìṣèlú fún ìyá mi kọ́. Ó dáná bàbá mi ní wàláhì òun ló bí mi bàbá dáadáa bàbá mi ní wàláhì òun ló bí mi olóríire bàbá táyé ìṣàgbà fún bàbá mi ní mọ́sálásí bàbá ní bàbá tèmi bàbá mi ní ẹ̀kọ́ àdúgbò bàbá ní bàbá tèmi bàbá mi ní bàbá gidi bàbá mi ní bàbá lójú jẹ́ bàbá mi ní bàbá láyé jẹ́ bàbá mi ní olóríire bàbá táyé ìṣàgbà fún bàbá mi ní ó dáná bàbá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí bàbá ọlọ́tí bàbá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí olóyìn fún bàbá táyé ìṣègùn fún bàbá mi kọ́ bàbá ọlọ́tí bàbá mi kọ́ bákíntàgó bàbá mi kọ́ bákíntàgó bàbá mi kọ́ túta dédé bàbá mi kọ́ bàbá jẹ̀bú bàbá mi kọ́ bàbá jẹ̀bú bàbá mi kọ́ olóyìn fún bàbá táyé ìṣègùn fún bàbá mi kọ́. ẹgbẹ́ aláwọ̀ àgbà ọlọ́run pẹ̀lú ẹgbẹ́ ẹ̀sẹ̀lẹ̀kẹ̀ tí kò ní ọlọ́run dùgbẹ́ fún yín Amina. ọlọ́run Muhammad Àmín. ìdáhùn mọ́kàtà bàbá alájà gbọ́ ọlọ́run dùgbẹ́ fún yín Amina. gbogbo jẹ́mọ́ ẹ̀ tẹ́wọ́ Wọ́n ní ọ̀tẹ́wọ́ kí lọ kíra rò yọ bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ ẹwọ́ rẹ̀ jàre. agbowó méjì kan lọ́wọ́ yín nísìn àwọn jàmáà sẹ́nu àwọn ẹni wọ́n sì lówó àkọ́kọ́ Insha Allah. owó ẹlẹ́ẹ̀kejì sínú túláàsì Tọ́ nàmbà fẹ́ lò kì í ṣe nàmbà túláàsì. agbowó kan nísìn Náà tóun jẹ́ túláàsì yá ayakumullah. Ẹlẹ́ẹ̀kejì. àbá yìí Bàbá. ẹni àwọn táwọn túláàsì fún mi owó yìí náà wọ́n lójú Náà wọ́n tún lójú. bẹ́ẹ̀ ni Náà. àbá yìí Bàbá. gbogbo ẹjọ́ kò fowó ṣàkóso wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò béèrè lọ́wọ́ Àbẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ náà. torí ìdìbò lọ́wọ́ nínú ìṣòwò àgbẹ̀ríkà Owó ibi gbogbo tí ní sáwọn ní ìjọba ti lè gbé ilé ìfọ́lọ̀ ìṣòwò rí. àbí tí ń dáwọ́ tù lérí ẹ̀ kí bàbá náà ní ìṣèlú ọ̀hún ọmọ ni. bàbá yìí Bàbá. àwọn tó bá nípa tó ṣe pé Owó tó líkì mí. ọbẹ̀ ìlàjì 10,000 bíi mẹ́rin márùn-ún Thank you. lọ́dẹ̀ nìkan ká ló ṣe hà. Èmi àwa mọ̀. ọ̀sà gbádùn sì ti mọ́ Ọgbádùn òsì náà ni oṣooṣì fáwọn dọ́mọ̀ ládùúgbò. gbádùn òsì bá kọ̀ọ̀kan ó sì kú lára wọn. Oṣooṣì fáwọn dọ́mọ̀ ládùúgbò. Bàbá yìí. Olóṣì lágbájá. àwọn jàmáà tó ní ìdókò ìlú lówó náà Insha Allah. pé á ilé torí ọlọ́run torí èmi fáwọn jàmáà yìí ní iye báyìí. Iye báyìí. ẹ dákun ní ìfẹ́kẹ́ gbàgbé lásìkò Ẹ dákun yìí ẹgbẹ́ sọ aláṣìkò. àbá yìí Bàbá. kí n tó ṣàdúrà fún ẹ sọ́dọ̀ ìfà tẹ̀mí jẹ́ ìlà gbogbo kí Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn gbogbo jàmáà ẹbí gbólóhùn yìí tẹ̀lé mi ẹgbẹ́ ya Rabbi Ya Rabbi. la taj'alni La taj'alni kafiran kafiran abada abadan. àbá yìí Akramakumullah. ya Rabbi Ya Rabbi. la taj'alni La taj'alni kafiran kafiran abada abadan. waj'al واجعل sarirata qalbi سريرة قلبي dara imana دار إيمانا ya sọ́dọ̀ ní kí n bọ́ يا ربي la taj'alni لا تجعلني كافرا أبدا dákun tó ń kí náà mọ̀ gbọ́ yìí dáadáa يا ربي la taj'alni لا تجعلني كافرا أبدا واجعل سريرة قلبي دار إيمانا واجعل سريرة قلبي دار إيمانا واجعل سريرة قلبي دار إيمانا
àánú àwọn kan ṣe mí jòkó yìí. àwọn wo ni. ọ̀rẹ́ mi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ta ni rí. torí wọn mọ̀ dá mi. Ya Rabbi. fẹ́rẹ̀ mi ti jòkó tí jòkó rẹ̀ farabalẹ̀ dáadáa o àmàlà kan bá mi rí báyìí ọ̀la ìlú yóò dá jòkó yìí. Ya Rabbi. àmọ́ kò mà. ní wọ́n tán padà pàdé káwọn yóò wọn gbùlọ̀ fún lọ́la. àmọ́ kò tí ì mọ rẹ̀. Ya Rabbi. ẹlẹ́gbẹ́ padà digi bí káyà yé ni. Ya Rabbi. ẹlẹ́gbẹ́ padà yà wuli. Ya Rabbi. ẹlẹ́gbẹ́ ọ̀dà àrọ́pá lọ sí tóbi lè rìn mọ́. Ya Rabbi. ẹlẹ́gbẹ́ wọn padà gbé olùlọ́ bẹ́ẹ̀ sábà tó tààrí. ẹ sábà gbé lọlé. àfa gbogbo nǹkan wọ́n wá ti rárẹ̀ mùsùlùmí. Ya Rabbi. àfa yìí. La taj'alni kafiran abada. gbogbo bẹ́ẹ̀ tí máa ń gbẹ́jọ́ ìrọ̀fọ́ alọ́lá tí ọ̀dà ọlọ́mọ sábà mú kó lórí. Àmín ya Rabbi. ọlọ́run o. La taj'alni kafiran abada. bára bí mo rí jẹ tó báyìí àbá yìí bí ètò ìjẹ náà tó bára àbá ní wọ́n ti báyìí lọ́mọ́. La ilaha illallah alhamdulillah. Ya Rabbi. àdókò lọ́mọ sọ wá di jìbìrì mọ́. La taj'alni kafiran abada. gbogbo ẹgbẹ́ wọn kọ̀ọ̀kan wọn táwọn bá gbà táwọn bá dolówó wọn kọ èmi kọ wọn kàn pé wọn dolówó kí wọn bá ṣe rí ibú kí n dolówó wọn kọ. Ya Rabbi. ọlọ́run o. La taj'alni kafiran abada. waj'al sarirata qalbi dara imana. waj'al sarirata qalbi dara imana. akramakum. la ilaha illallah. Ya Rabbi. ọ̀gbọ́sẹ̀ akramakum. sọ̀rọ̀ pé ó sì ọ̀dà. bẹ́ẹ̀ni ṣe tọ́da. ó sì kọ̀dà. kì í ṣe tọ́da kì í ṣe tọ́da. ó sì ọ̀dà. ọ̀dàrà. ogun jama àbá yìí ó tún àti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kàkẹ́ wọn ni kò wí. tọ́. sàálítùkà ya Amina. tó mọ̀ mi wá. bẹ̀rẹ̀ ìsinmi kábọ̀lá o. òun kọ́sẹ̀. Salima tashau aya misili bilo gatina. Baba débi àníyàn. Àmín. Gbogbo ìdí tí a dúpọ̀ gbọ́dọ̀ kó mi dàbí. Salima tashau. Àmín. Salima tashau. Salima tashau. Salima tashau. Salima tashau. Aya misili bilo gatina. pẹ̀lú èdè tá a bá gbọ́ nìkan kò sí èdè tọ́lọ̀ wọ̀ gbọ́. Bal rabbuna sami'un bi kulli aswati. ẹ dákun èdè tí bẹ́ẹ̀ tọ́lọ̀ wọ̀ gbọ́ gbogbo èdè lọ́nà gbọ́. Summa khatara. káwájà sẹ́sà. Bi urufiha bima shtamalat. àwa ọmọ ara fi ra àìkú kìíní ìjọ. Fiha ala kulli ismati wa ni'mati. èyí tàbí sáájú ọlọ́run bẹ́ẹ̀ èyí tàbí bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀. Ríjẹ wàrímù. ẹ máa rí jẹ a máa rí mu. Wàrí kọ́lé wàrùn dùnú. bá a ti ń kọ́lé lámà ṣe nǹkan dùnú. Rina wàrílò. Rina a máa rí nábàjẹ́. wàrílò. a máa rí ká lò ní. Sálẹ̀ tó lọ àkàìrátì. gbogbo orí tẹ́ ń bẹ́ẹ̀ kí ẹ̀ máa rí nǹkan lọ kí ẹ̀ máa rí jẹ ọlọ́mọ sàṣẹ́ gbogbo. Rísà ọlọ́mọdé ayé rí asá. wàríkà. káwọn máa nìkan ti wèrè. Wàrà ìrà wà rédèrèdè. lábàjáde àdìmọ́ ó ti rìn lọ. Wà rédèrèdè. ẹ bá dé ṣe é sì mọ́ ó ti ládàá sójú lédè rẹ̀. Wàrà ìsọnù. lábàjáde rẹ̀ sọnù. Àìsìnà ṣàràrà máa yé. lábàjáde pàdé máa yé la mọ́jà mọ́ ọ lọ. Wàrà ìsọnù. Àìsìnà ṣàràrà máa yé. ọlọ́run wọlé agbọ́dọ̀ bàbá ọtájì rẹ̀ adẹ́bí. Sálítùkà ya Amina. àgbà lónìí. Bẹ̀lẹ̀ ìsinmi kọ́bùlàhù. Kọ́bùlàhù. ọkọ̀ wọn níbi títí ń bọ̀ ọkàn mú bẹ́ẹ̀. Wá kéèké láyé bílẹ̀ àmìnì ìrádàtì. bàbá àfáàgbà. Sálítùkà ọbẹ̀ ọ̀pọ̀. ya Amina. ìwọ bàtọ̀ ní amínà. Bílẹ̀ ìsinmi kọ́bùlàhù. àtọkọ̀ kan tó sàgbà mi tẹ̀lé wọn jẹ́ pé báwọn kàlẹ́ gbọ́ bá dà ní òwú tán wọn bá fi kún báyọ̀ lọ́wọ́ sí kìnnìkan. Bílẹ̀ ìsinmi kọ́bùlàhù. olùkọ̀ kan tó ṣáájú amí. Bílẹ̀ ìsinmi kọ́bùlàhù. Wá kéèké láyé bílẹ̀ àmìnì ìrádàtì. gbogbo ẹ̀yin ara bọ́ọ̀lù fún àbíyá yìí pátá lẹ́gbẹ́ fẹ́ràn fà àmẹ́yìn ní fọ́lọ̀ nífà. Lọ́nà wo? ẹ máa fẹ́ràn fà náà àmẹ́yìn fẹ́ fọ́lọ̀ nífà. ibo wọn gbà wọn fẹ́rẹ̀. kọ́ ọ̀pọ̀ wọn wá wọn bá ta fún ẹ bá fà kan bá ti fi ọ́ lè bẹ́ẹ̀ ẹbí bá tó débẹ̀ lẹ́nu tó bá wọn.
àwọn tó yàtọ̀ díẹ̀ yìí àfa tó yàtọ̀ díẹ̀ táwọn àdébá tó ní wọ́n yàtọ̀ díẹ̀ àwọn tí ń nawó nù. òkú abánikọ́ náwó kì í fi bí pa wá. ṣé o ìbá sì ń pa wá ìtàlẹ̀ kí bí ọba tí ìbá sà wá. àwọn náà ní ìmọ̀gìrì ọlọ́run ẹ̀rí ọ̀ wọ́n sì àwọn ṣàṣọgbọ́n bá ní ẹnáwó sáwọn tó pè wá kí ni wọ́n dùn àwọn táwa bá ẹ̀tọ́jú ẹ̀sì dáadáa wájú wọn àti lẹ́nu kájà ìgbéra lẹ́nu ìlú sí níbo. àwọn ayé wà lọ́dọ̀ wọn yà sí i. àfa yìí. sáàlì túkà yá amínà. ẹ̀kan làwọn sì kápá àkápá kejì kásàdúrà fún ẹ làwọn kápá kọ́lọ̀ wọn ní kí tí orí bẹ̀ fún àwọn oníyan wọ́n oníyan ló ara rẹ̀. Allah. kọ́lọ̀ bá ń ṣe ìyàwó lóògùn bẹ́ẹ̀ni báwọn àjẹ bá ń ṣe ìyàwó lóògùn bẹ́ẹ̀ni. wọn mọ ogun àjẹ mo sì mọ ogun ọlọ́run àkàràmọ̀lá. kílógún àjẹ kílógún náà ọmọ ṣàdúrà náà ọ tẹríba méjì. mo sì máa tọrẹ Allah. ayé ń ṣe ọkùnrin tó ní gbéraga wọ́n tètè pa ọ́. ọwọ́ sí dáríwájú dáríwájú Ẹ̀ẹ́. ní bàtà. alájí ọwọ́ mi ò ká mi ò rọ́wọ́ fi bo. nínú ilé yìí wọ́n máa gbà. dáríwájú kí ni. bisu ní bẹ́ẹ̀ yẹn bá wọ́n lè pa bí wọ́n ṣe pa bọ̀dá ibùsà ń jò ní ìlú ilé. kí ni. dáríwájú èmi. tẹ̀pẹ́lẹ́ ìdìbò rẹ̀ bá yé. ó ti fẹ́ ìdáyé lọ. ọ̀fẹ́ jẹrẹ píkà. àbá yìí Bàbá. bọ́lọ̀ bá sí yẹn kílógún ọlọ́run dákun. ọmọ lọ́wọ́ dákọ̀ ọlọ́run ní dákọ̀ ọlọ́run dákọ̀ Ọlá ìkíkẹ́ yẹn máa bẹ̀. ọlọ́kọ̀ ẹ̀mọ̀ yá kẹ́kọ̀ọ́ máa ó tún kọ́ ọ̀dọ̀ ti tẹ̀lé wọ́n á tẹ̀lé. ẹ̀fílẹ̀ ìsàlẹ̀ sànú ẹ̀. la ilaha illallah ntọ́ka mọ̀sọ́lọ́ ọ̀dọ̀ dákọ̀ lọ. náà ewu alẹ̀ kẹta. àbá yìí bàbá. ẹ̀kẹta ni olú kò sóògùn rẹ̀ láyé Èwo ni? ó máa ń sèyàn kò sóògùn kí ni. òní bẹ́ẹ̀ dábàá ń sera rẹ̀ yóò ṣe rẹ̀ pa. ẹni máa ń sera kílẹ̀ fi wò kò sí. gbogbo ẹni tí bá lówó tí ì bá lé náà ó sì rẹ̀ ó ṣe rẹ̀ ní. ó sì rẹ̀ ó ṣe rẹ̀ gan. bò mú wa n táwọn káfẹ́ gbowó fún yọ̀ọ́dà wọ́n dà wọ́n dà. tí wọ́n dà wọ́n dà ìjà arọ́kùnrin mélòó ní obìnrin mélòó ní ìdá bẹ́ẹ̀ ṣe wí látẹ̀ kálukú kára sọ ni. ṣe jẹ́sán náà mọ̀ yìí nígbà táwọn ẹni jẹ́sán náà mọ̀ lọ́mọ èmi fún yín ní 10,000 sefa. gbọ́dọ̀ tóbi Allahu Akbar. kókò yẹn dìde. ẹnì ń yẹ kú dìde o. àbá kó ló wá ṣe. ìmọ̀sẹ́wó Ghana mo ti sẹ́ tán Ghana ni. bẹ́ẹ̀ ni. 10,000 sefa. sàálì túkà. àfàwọ̀ Mansuru kọ́ yìí bẹ́ẹ̀ ọlọ́wọ́ fọkànbalẹ̀ má jẹ́ ká yé ma o ọ̀jẹ̀ bá Mansuru yọ má jẹ́ fọkànbalẹ̀ wọ́n kí bó ti máa nà náà tó ní wọ́n ti lọ lé àgbẹ̀ ọ̀jẹ̀ ká síríà bùsì wọ́n yọ wá bí abẹ̀bẹ̀. bàbá yìí náà ló 10,000 sefa wọn náà ní irú iye ẹjọ́ máa yàtọ̀ bí kò yí ṣe tó lè kẹ́ máa náwó bẹ́ẹ̀ni. sàálì túkà. 10,000 sefa yá àmín. àfa yìí yọrọ 10,000 ní 10,000 ní àwọn tó wà náà tẹ́lẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ti ṣe ìtòmọ̀ mi kúkú bẹ́ẹ̀ ni ìtòmọ̀ mi kúkú sí fẹ́ yìí náà àmín. bẹ́ẹ̀ni ọwọ́ ìyàwó obìnrin máa kẹ́ ẹ máa ṣe kí ẹ̀yin ṣe tó bẹ̀rẹ̀ ilé sí àyèmáyé tá à ń ṣe tẹ́ lè ṣe. kí ẹ̀yin ṣe tó bẹ̀rẹ̀ ilé sí. ọ̀dọ̀ rẹ̀ owó ní sí wọn kára sọ. bàbá bọ́mọ di díà. lè gòkó ná. ìkẹsílẹ̀ kí ṣe tó bẹ̀rẹ̀ ilé sí. ẹ bá lè wa mọ́tò ẹ lè wa dáàbò. mọ́tò tó ń rìn pẹ̀lú ọ̀fẹ́ kì í. nítorí rìn ní sí. níbi o tó wá lágbàdé ẹ lè dá lọ mọ́ká. alágbó ìjẹ́ ti lẹ́nu sí lọ́kàn. lórí jẹ́ tiẹ̀ lè wọ́kọ̀ wá. sàálì túkà. ìyá àmìyá bìlẹ̀ ìsinmi kábùlà o. odi méjì mẹ́ta mẹ́rin 50,000 sefa. Sekati ni abi. Sekati sekameni. sàálì túkà yá àmín. La ti re Obìnrin kan kò tẹ̀ dídé. Kọjá kó padé ní sọ́mi àbí kílẹ̀ mọ́ sí. sọ́mi. Ọ̀pàdé sọ́mi ọ̀sán pápó. sàálì túkà. Ọ̀pàdé sọ́mi ìlú sí ọ̀dà. Insha Allah. Ẹyọ kùnrin má ti dà ẹyẹ bàbá pé ìdí náà lé. Ẹyẹ náà kẹ́ kọjá kẹ́ ló. Bẹ́ẹ̀ni kẹ́ kọjá kẹ́ lé. ìyá ìfarúgbó ara náà lówó. Bàbá máa ń ẹ̀jẹ̀ náà wúlò àwọn ìlú bá tán fi dájú wọn dà yìí. bẹ́ẹ̀ni. Ìnáwó yìí ti ìtàn lára àwọn àwọn tí ìlú wọn. Bẹ́ẹ̀ni. Ẹ máa dá sí náà. Insha Allah. Bàbá máa ń kó ní bisimilá 10,000 sefa. Èmi ò sì ní fa wálé. Gbogbo àfa wa ọ̀fẹ́ ìdí 1,000. bàbá kan sí ìwà tán rẹ̀. ìsìnkú máa ń ṣe ọ fẹ́ràn yín púpọ̀ èyí kí náà fẹ́ràn yín tó kù èmi ọmọ yín rí dáadáa ni. bẹ́ẹ̀ni.
òun mà yín púpọ̀ Inshallah. bí a dùn ọmọ náà nù àròbìn tó ní. Obìnrin ó dìde. báyìí á sì Now. àdúrà arábìá tilẹ̀ dàwí tí a máa sì láàyè lọ́dọ̀ àwọn ìyá yìí láàyà Bó o ní ṣe? arábìá tilẹ̀ dàwí ọba kàlà ọlọ́wọ́ lọ́wọ́ o bẹ́ẹ̀ báyìí á sì kí tọkọ mi ọ̀bá yẹn gbé tèmi fọkọ mi. bẹ́ẹ̀ báyìí á sì kí tọkọ mi ọ̀bá yẹn gbé tèmi fọkọ mi. Yóò ga. wọ́n ní bọ́ ọ̀bá yẹn oríire tọkọ ọ̀bá yẹn kọ́ lóun gbé tòun fọkọ. àbí ẹ̀kọ́ nígbà tó gbogbo wa sì tẹ̀yọ̀ bẹ̀rẹ̀ báyìí lálẹ́ ẹ̀rọ mọ̀sẹ̀ tẹ̀lé wà fáwọn ọkùnrin. Ẹ̀sàmì. Ẹ̀sàmì. àmọ̀ iná fẹ́ fọkànbalẹ̀ fọkànbalẹ̀. Ẹ má wọrí, ẹ má bí láwọn fún yín. ọ̀bọ̀kùnrin jẹ́ Ọ̀bọ̀kùnrin jẹ́. ọ̀wọ̀ mi náà nù ní 10,000 akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ náà sí ìgbé báyìí ọ̀sàmàrà wọn pé ọ̀sàmàrà wọn pé orí tí wọ́n rẹ̀ wọ́n láwọn tó fún un. Àmín. àdúgbò rẹ̀ náà yóò gbé sábà dátọ́ mi. Ẹ̀yin náà ẹ̀sẹ̀ ìrúnra. Ẹ̀rẹ́kùn èrí yín kú o. ara mi sẹ́ lálẹ́ yìí ẹgbà ẹyọ kan kó n bẹ ara káwọ obì wọn. Àbá kankan owó ọjà. Àwọn obìnrin ṣe dójú tì yàn. wọ́n lọ sí wọn sọ́pọ̀tà àwọn obì. Wọ́n padà lẹ́yìn wọn láti ṣe lọ. ìwọ́n bá di 70 àbí ẹ̀kọ́ 70,000. Ẹ̀yin obìnrin. Àwọn ọkùnrin akó eré. Àwọn àgbẹ̀ ní wákà bá ṣẹlẹ̀ ní sí ijó lẹ́kọ̀ọ́ rí. Bàbá padà tó lọ́nà ìfẹ́ wọ́n fún ìyẹn ọkùnrin ní wákàtí. Ṣe bàbá wa Abel Days ọlọ́run bò mí lẹ́kọ̀ọ́ kiri ní púpọ̀. Àkàràmọ̀kùnrin kéwìn ìjì náà tó kà mọ́ ọmọ wákàtí. Ayakumullah. Ìmọ̀ ìkó ọkọ̀ àdúrà yìí. Bẹ́ẹ̀ àbẹ̀ kan ní ọtún wọn rọrọ lákàlẹ̀ kárí jákò jáde. Bẹ́ẹ̀ ẹ̀yọ̀ kan láyé gbégi ẹsẹ̀ mẹ́wàá sí ni. Inshallah. Wọ́n tó lé orí bá ń kọ́ gbé ọlọ́run ṣe é fún wa ẹsẹ̀ mẹ́tàlá ni. Bẹ́ẹ̀ ẹ̀yọ̀ kan láyé gbé àkọ́kọ́ náà gbé kiri. Obìnrin wa ni. Ìyá yìí ò ní mú gàrí ẹ̀ sábà ọ̀gbẹ̀ balẹ̀. Àmín. Ọ̀tá sọ ṣe fà. Ọdún. Ọlẹ́ ẹ̀gbọ́n kiri yóò ní kú lérí rẹ̀. Lọ́la mọ́ bá gbé gílò mú mú wá, ó gbé lọ. Ṣé gílò nìyí? Àní gílò, gírí ló ní bẹ̀rù gílò. Gílò. Ọ̀lẹ́ ní jẹ́ bẹ́ẹ̀. Alájà tó mú 5,000. ó kọ́ tí ìwọ́n ní kìlò. Ní kọ́sẹ́ kìlì wò. Ilé ìṣẹ́ kìlì. Kọ́mọ́ ṣe kìlì. Don't send me. Alájà tó mú don't send me wa. Alájà wa yìí, ọmọ don't send me wa. Don't ever send me at all. Don't ever. 5,000 sefa. Ọlọ́run dúpẹ́ fún yín. Àmín. Èyí ti bó ti yé lẹ̀. Bẹ́ẹ̀. Pẹ̀lú kùn náà, mo lówó obìnrin máa wà. Àmín. Ẹsẹ̀ lákàtà ló nìkan. Àmín. Bàbá yìí, bàbá mi days. Bàbá ti gbọ́ táwọn ayé bá ti gbọ́ wákàtà fún wọn gbogbo ètò. Ọ̀kan náà wọ́n fún àlọ́. Wọ́n wù sí báwọn dà. Owó jẹ́ aburata. Wọ́n bá tú rẹ̀ náà. Àmín. Ọlọ́run sẹ́yìn fún wa. Àmín. Owó rẹpẹtẹ. Rẹpẹtẹ o. Àwọn ọkùnrin àtòbìnrin kan yìí. Ọlọ́run sẹ́yìn fún wa. Ọlọ́run ṣe é fún wa. Àmín. Owó gidi tí ìyá ní yóò sì. Sẹ́tẹ̀lì bọ̀. Ẹ̀tẹ̀. Ìgbà akọ́ni ti kọ ní owó ní ìsáyà. Ọpọ́n tójú gbogbo ẹ̀ lọ́pọ́ ní ayé ìdílé yìí. Lẹ́fúrà ló. Nífúrọ̀. Ẹ̀sẹ̀ ní láti fúrọ̀. Lẹ́fúrà. Lẹ́fúrà náà ni wọ́n náà mi láti fúrọ̀. Ó tó. Allah. Àmín. Owó jẹ́ agbọ́dá. Àmín. Ọlọ́run sẹ́yìn fún wa. Àmín. Owó rẹpẹtẹ. Àmín. Àníkọ́lọ́run sẹ́yìn fún wa. Àmín. Owó gidi tí ìyá ní yóò sì. Ọlọ́run sẹ́yìn fún wa. Àmín. Àwọn ọmọ gidi. Ọlọ́run sẹ́yìn fún wa. Àmín. Ọmọ gidi tí ọgbà sẹ́gbọ̀n yá. Ọlọ́run sẹ́yìn fún wa. Àmín. Torí gbé yan lówó tí òbí mọ kò ní lórí pa ọmọ. Pírípírí. Ẹni bímọ tí ò lówó kí ni ó Fi tọ́mọ o, àtọwọ́ àtọmọ aláwòrán Ọlọ́run ṣe fún gbogbo. Orí kan lórí ọwọ́ yẹn Ọlọ́run ṣe fún mi. Àmín. Orí kan kòtò yìí. Ọlọ́run ṣe fún wa o. Orí ńlá tí ọkọ̀ dá láyà Ọlọ́run ṣe fún wa
Ohun tí bá wù wá lẹ́yìn kọ́lé bá wù mí. Gbogbo wa tí a jọ lọ fẹ́ papọ̀ Ọlọ́run ṣe é fún gbogbo. Orin kan lórí ọwọ́ yẹn Ọlọ́run ṣe é fún wa. Allahu akbar. Afa yìí. Ṣebí àtẹ̀wò láì jí wọn bì. Ilé àbíjà náà nìyí. Ẹyẹ kan ní kò láì yé. Ẹyẹ ni àdúrà. Sàrà Olùyẹ ti ìnìyẹn rẹ̀ wọ́n bá ti ṣe bí sàrà. sàrẹ̀ ìdábàá yìí ṣe tó àdúrà ti máa ń gbà Gbàdúrà tó. ó ṣe gbà tó. Bí yóò tiri nù. Èyí ń lọ bẹ́ẹ̀. Afa yìí. Akàrùkù. Gbogbo ẹ̀ka ìjà tó kẹ́kọ̀ọ́ bisimilahi rahman rahim. Bismillahir Rahmanir Rahim. Ọwọ́ àdàkùn ara rẹ̀ ibi Alhaji Usman. Ibi Alhaji Umar. Kọ́lá ìlú máa ń kiri àmì nígbà mi. Alhaji Usman ọmọ àlùbáríkà ti ń fẹnu jẹun. Èmi Alhaji Umar ọmọ àlùbáríkà ti fẹ́ ọdún jẹun. jẹun pẹ̀lẹ́pẹ̀lẹ́. Afa yìí. Ẹ̀yin ọ̀rọ̀ sí ẹ. Ọlọ́run dákun. Ọlọ́run dákun. Dákun Ọlọ́run. Dákun Ọlọ́run. Mo ti fọ̀rọ̀ méjì sọ́dọ̀ rẹ̀. mo ti fọ̀rọ̀ mi tì sọ́dọ̀ rẹ. Afa yìí mi balẹ̀ kún. má fà yé mi bá lẹ́kún mọ́. Gbogbo ọ̀nà kọ̀dákọ̀dá. gbogbo wọn kọjá kọjá. Ọlọ́run má darí ẹ̀ sọ́dọ̀ mi. Ọlọ́run máa darí ẹ̀ sọ́dọ̀ mi. Èyí tó bá jòkó tì mí. èyí tó bá jòkó tì mí. Ọlọ́run má sábà ń tarí ẹ̀ lọ. Ọlọ́run máa ń darí ẹ̀ lọ. Àwọn ọmọ mi ọkùnrin. àwọn ọmọ mi ọkùnrin. Ọlọ́run bá ń ṣe wọ́n lọ́mọ. Ọlọ́run bá ń ṣe wọ́n lọ́mọ. Àwọn ọmọ mi obìnrin. àwọn ọmọ mi obìnrin. Bá ń ṣe wọ́n lọ́mọ. bá ń ṣe wọ́n lọ́mọ. Bọ́ bá ṣe wọ́n lọ́mọ. wọ́n bá ṣe wọ́n lọ́mọ. Àrítọrọ ọmọ ni ó ṣe wọ́n fún mi. àrítọrọ ọmọ ni ó ṣe wọ́n fún mi. Ọmọ mi lárí kọ́gbọ́n. má ṣọmọ mi láríkọ́gbọ́n. Má ṣe wọ́n lárí sá. má ṣe wọ́n lárísá. Ìjẹ́ yẹn yé tàlùbáríkà. ìjẹ́ yẹn tàlùbáríkà. Ìjẹ́ yẹn táyé tàlùbáríkà. ìjẹ́ yẹn táyé tàlùbáríkà. Má fi dùn mí. má fi dùn mí. Má fi dùn àwọn ọmọ mi. má fi dà àwọn ọmọ mi. Ṣàánú mi lérí wọn. ṣàánú mi lérí wọn. Amina. àmín. Amina. àmín. Amina. àmín. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Amin. Alhamdulillahi Rabbil Alamin. Amin. Ar-Rahmanir-Rahim. Amin. Maliki Yawmiddin. Amin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Amin. Ihdinas siratal mustaqim. Amin. Siratal ladzina an'amta alayhim. آمين غير المغضوب عليهم ولا الضالين آمين Fatiha. البركة اليمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àmín. Ọlọ́run kọ́ bá wọn fà lálìjánnà ọba wa náà lálùbáríkà nítorí ọlá Muhammad ilé ń jó olè ń jà Ọlọ́run má jàrí kan bẹ́ẹ̀ Ọlọ́run má jà dàpọ̀ ọ̀tá àrùn tí mú ní jẹun ọ̀tá Ọlọ́run má jàrí kan bẹ́ẹ̀ Nasiru Karimu ọba tí Basiri Mu'minina ọba tí àwọn ọ̀rẹ́ náà ti yá bá. Ọlọ́run wọlé àtàwọn afá Basiri àwa náà. Àmín. Àmín lẹ́tà lẹ́tà. آمين 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 يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله